ìjà tó jẹ́ ọ̀kọrin fújì ni ìyẹn Alhaji Wasiu Ayinde tá a mọ̀ sí Quan òun náà ló ti ṣàlàyé rẹ̀ yìí pé bí ò bá nídìí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé òun obìnrin kò lè jẹ́ kúmọ́lú torí pé ìdí àti túmọ̀ tó fi jẹ́ pé òun gan òun pérégedé òun fi bọ̀rọ̀ jẹ́ka tó jẹ́ pé ọ̀rọ̀ àtijọ́ ọba Awùjalẹ̀ yìí ó tọ́ sí òun lòun fẹ́ ṣàlàyé fáwọn èèyàn. Wasiu Ayinde tí gbogbo èèyàn mọ̀ sí Quan the ultimate òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ yìí bí ó ti ń bẹnu àtẹ́lu àwọn èèyàn kan tí wọ́n ń sọ pé ẹni tí ò bá jẹ oyèkóyè bí ó bá jẹ ogúngógún ìtọ̀kìtàn nírú ẹni bẹ́ẹ̀ òun náà ni yóò mọ̀ pa onídìí àti túmọ̀ tó fi jẹ́ pé òun gangan òun ló tọ́ sí láti jẹ oyè eléyìí tá a mọ̀ sí Awùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú lẹ́yìn ìgbà tí ọba aládé náà tí ó ti wàjà K1 òun ló ṣàlàyé ọ̀rọ̀ yìí wípé ẹ wò ó ìdí àti túmọ̀ òun ni wípé bóun ṣe wà yìí òun tán mọ́ ìdílé tó yẹ kí ó mú ọmọ oyè wá ìdí rèé tóun fi wá ń ṣàlàyé fáwọn èèyàn wọ́n sì ní káwọn tó bá jẹ́ ọmọ ọbẹ̀ náà kí wọ́n yọjú òun sì yọjú síta ṣáà wí bẹ̀ ká kú bẹ̀ ní bá kú bẹ̀ wọn ò lè sinmi síbẹ̀ torí kò síkú tí ó palàgbà tá à ní bá kú lórí rẹ̀ bẹ̀ bá mi kíyà mi sì rèé kò ní wọn à ń tẹ̀ sí torí wọn yìí tẹ̀ tú fún ìrà ògbóǹtagìrì olórin fújì náà òun náà ló ṣàlàyé pé lẹ́yìn ìgbà tí Awùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú ìyẹn ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà tó ti wàjà òun náà ni ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń jáde ṣe é mọ̀ yìí pé lọ́jọ́ ọkú erin ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn ọbẹ̀ òun náà ni èèyàn yóò kúkú máa rí olóńgan fúnra òun lòun ṣe fò sókè láti gba ọ̀dọ̀ wọn lọ wípé ẹ dákun èmi náà mo nífẹ̀ẹ́ sí àti di Awùjalẹ̀ tuntun eléyìí tó jẹ́ ti Akilẹ̀ Ìjẹ̀bú níbẹ̀ náà ló ti ṣàlàyé pé lóòótọ́ àti lódodo mo jẹ́ olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú eléyìí tó jẹ́ pé gbogbo ọmọọba nílùú Ìjẹ̀bú èmi gangan ni olórí wọn tó sì jẹ́ pé ẹni tó jẹ́ ọba àná fún ti Akilẹ̀ Ìjẹ̀bú ìyẹn Síkírù Káyọ̀dé Adétọ̀nà ọ̀gbágbá agbọ́tẹ̀wọlé òun gangan ló fi mí jẹ oyè ọ̀hún níbẹ̀ náà ló ti wá ṣàlàyé pé báyìí bí mo ti ń bá yín sọ yìí mo wá láti ìdílé Fìdípọ̀tẹ̀mọ́lẹ̀ ìyẹn ní Ìjẹ̀bú Òde oníbàkan náà ló tún jẹ́ pé Fúnsẹ́gbùwà tó jẹ́ ti Ìjẹ̀bú Òde èmi gan mo jẹ́ kan pàtó tó jẹ́ kan gbòógì ń bẹ̀ eléyìí tó jẹ́ pé bẹ̀ gangan láti wá báwo làwọn yòó ṣe wá máa bí mi léèrè pé àhà mi ò tọ́ sí ọ̀rọ̀ àtidé adé àti láti jẹ Awùjalẹ̀ tuntun eléyìí tó jẹ́ ti ìlú Ìjẹ̀bú lẹ́yìn ìgbà tí ọba Adétọ̀nà eléyìí tó ti wọ àjà ó dẹ́ni tó bá ń sọ bẹ́ẹ̀ ó ní ó kàn fẹnumẹ́nu kò mọ̀ náyìn o torí elégbò ń sàbìlò bíi pé kí dókítà òkú onírú ẹni bẹ́ẹ̀ níṣẹ́ ló dàbẹ̀ ni pé oúnjẹ lálẹ́nu ẹnu rẹ̀ ó ń yọ̀ bàlà K1 the ultimate ó ṣàlàyé oríṣiríṣi àwọn nǹkan ó ní léyìí bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí mo ti pé ọmọ ọdún 67 years ó ní tó sì jẹ́ kí mo mọṣẹ́ mi níṣẹ́ ó ní bí n bá wá gorí àpèrè gẹ́gẹ́ bí Awùjalẹ̀ tuntun tó jẹ́ ti Akilẹ̀ Ìjẹ̀bú oníṣọ́lọ́wọ́n bá bínú sí ni ó ní ojú ọ̀run tẹ́yẹ fò láì fapá kanra wọn gbogbo ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí káwọn náà kó jáde o onílé tí wọ́n sì wá bí mi léèrè wípé àwọn fún mi níbi ọjọ́ bíi mélòó kan láti kéde síta ibi tí n bá ti jẹ́ ń bẹ̀ ọmọ agboolé tí mo jẹ́ orúkọ mọ̀lẹ́bí wa ń bẹ̀ kí n kéde tó kò sí wàhálà kankan ń bẹ̀ o àbúrò ẹni tó lóun lẹ̀gbọ́n ẹni ìpàdé ó dọjọ́ ọ̀rọ̀ ibẹ̀ náà ló ti nawọ́ sókè ó ní èmi Ọ̀túnba Wàsíù Àyìndé Adéwálé Ọlásùnkànmí Ọmọgbọ́láhàn Anífowóṣe MON ó ní mo fi àsìkò yìí láti kéde wípé mo nífẹ̀ẹ́ láti di Awùjalẹ̀ tuntun tí mo sì wá láti agboolé eléyìí tó jẹ́ pé ìdílé Fúnsẹ́gbùwà eléyìí tó jẹ́ pé wà nínú àwọn ọlọ́ba tí wọ́n ń jọba ń bẹ̀ ó ní kí ló tún kù ó ní lẹ́yìn sùn kẹ́nìyàn ó fò lẹ́yìn rábànà àmàlà òun náà ló tún kù ó ló sì wà nínú ìwé òfin eléyìí tó jẹ́ ti àwọn lọ́balọ́ba tó wà ní ìpínlẹ̀ Ògùn ó lé mi gangan mo qualify báàsì olóyìnbó láti ṣe kíni láti dupò ọba yìí ó ní wọ́n bí mi lọ́jọ́ kẹta oṣù kẹta ọdún 1957 ó ní torí bẹ́ẹ̀ mo wá láti ìdílé Fúnsẹ́gbùwà gangan tó sì jẹ́ pé àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n lè jẹ́rìí sí i tó sì jẹ́ pé gbogbo àwọn mọ̀lẹ́bí wa ibẹ̀ náà láti ṣẹ̀wá tó ó bá di lójúmọ́ ọ̀la yóò mọ̀ fẹ́